ẹ sọ̀rọ̀ kan gbà kan ní ẹ jẹ́ n sọ lédè Gẹ̀ẹ́sì ẹni the ancestors are crying. bẹ́ẹ̀ni. Kí ló bí ọ̀rọ̀ yìí? Tábà ní the ancestors are crying torí mo sùn mo ro ọ̀rọ̀ yẹn pẹ̀lú bí gbogbo ìgboro ṣe rí àti bí agbègbè wa ṣe rí lásìkò yìí àti báyé ṣe dà. A rí pé àwọn yìí ẹ jẹ́ kí n gbé wá sítòsí wa kó lè yé wa dáadáa. Bàbá ni mí, mo wá kọ́ ilé. Ìgbà tí mo kọ́ ilé yẹn, mo ṣe ilé yẹn lọ́ṣọ̀ọ́ gan. Mo fi gbogbo nǹkan tó yẹ kí n fi síbẹ̀ nítorí àwọn ọmọ mi. Mo wá dàgbàdàgbà, mo lọ bí àgbáńrè. Àwọn ọmọ yìí wá rò pé nǹkan tí mo ṣe yìí àwọn ò fẹ́ mọ́. Kì í ṣe pé wọ́n tún ṣe o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Èyí tó máa tà wọ́n tà, èyí tí wọ́n máa ṣe wọn ò tún lè ṣe. Ìgbà tí wọ́n tún máa wá ṣe pàmbábàrí rẹ̀, ilé tí mo tún ní mo tún kọ́, wọ́n sì ti fa ilé náà tà. Òkúta àtúnṣe síbẹ̀, tòkútòkú lẹ́tùtà, àwọn ẹlòmíì àti ẹ̀ máa wú òkú kúrò ńbẹ̀, wọ́n á wá lọ rèé sín síbòmíì. Ẹ jọ̀ọ́, ahun bó ti lè wù kí a mọ ahun kó tó, a lè kó ahun kúrò tán nú gbá o. Ìjàpá wọn kì í kó tán kúrò nú gbá o. Yóò máa ṣẹ́kù bẹ́ẹ̀ náà ni. Kò sí bá ṣe fẹ́ ṣe, kò sí bá lè fi náà wí tó àbí fomi gbóná ṣe, a kì í kó ahun tán nú gbá. Kò sí bí wọ́n ṣe máa kó òkú kúrò lẹ̀ tí wọ́n máa rí kó tán. Tí wọ́n bá tẹ̀ kó gbogbo egungun, àwọn ẹran tó ti wẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ńkọ́, àwọn omi tó ti sun síbẹ̀ ńkọ́, òkú ilé rẹ̀ ní ibi tó bá lọ tó bá bọ̀ ẹ̀mí tó ń rá bàbá ni ibẹ̀ náà ló máa padà sí. Tí ó bá débẹ̀ tó bá bára rẹ̀ ńkọ́. Torí náà àwọn nǹkan yìí ò lè dùn mọ́ àwọn ará ọ̀run nínú. Ilé tí mò ń tọ́ka rẹ̀, òun ni àṣà àti ìṣe wà. Ilé tí mò ń tọ́ka rẹ̀ àti nǹkan tó wà nínú rẹ̀, òun lè dé Yorùbá tá à ń sọ lẹ́nu. Èdè Yorùbá wa di vernacular. Èdè Yorùbá gan tipátipá ni wọ́n fi ń ṣe nílé ìwé ẹ̀kọ́ gíga. Tẹ́ bá lọ sí ẹ̀kọ́ secondary school gan mo tẹ́ fẹ́ sọ ilé ìwé ẹ̀kọ́ secondary. Tẹ́ bá débẹ̀ sí tipátipá lè fi máa rí Yorùbá teacher. Tẹ́ bá rí Yorùbá teacher kan, òun ló máa kọ́ wọn láti JS1 to SS3. Òun náà kò ní lè para rẹ̀, ìwọ̀nba ló lè ṣe. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò tẹ́ àwọn egungun òde ọ̀run lọ́rùn. Bí wọn ò tẹ́ pé lágbájá láti sọ fún lágbájá pé the ancestors are crying, mò ń sunkún o. Ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbègbè wa ti fi hàn pé the ancestors are crying. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìbáṣepọ̀ ọkùnrin àtọkùnrin. Ká bẹ̀rẹ̀ nípa ìbáṣepọ̀ obìnrin àtobìnrin. Ká bẹ̀rẹ̀ nípa ìbáṣepọ̀ ọkùnrin tó sọ pé òun ṣọkùnrin mọ́ obìnrin lòun fẹ́ dì. Àbóbìnrin tó lòun ò jẹ́ obìnrin mọ́ ọkùnrin lòun fẹ́ máa ṣe. Táwọn àyíká wa, àwọn agbègbè wa, ayé tá ló lòdì sí tí wọ́n sì ń tẹ́wọ́ gbà. Ohun tí wọ́n máa ṣe náà ni kí wọ́n gbé lọ kóòtù. Ìmí inú wọn gan àti ẹ̀tún máa jàre ìjọba. Bẹ́ẹ̀ sì rí àwọn ọmọ kéékèèké ń wòran yìí, wọ́n sì ń ṣe bí àwọn àgbà burúkú yìí ṣe ń ṣe. Ancestors are crying. Kò sí bí a ṣe máa rí wípé kò dùn mọ́ àwọn egungun òde ọ̀run lọ́rùn, kò dùn mọ́ wọn nínú rádà. Tó fi jẹ́ wípé ayé ń bàjẹ́ sí. Àṣà ń ṣe ni àṣà kan tó tá bá ti jí ń táyé bá dà láyé dà. Kò dẹ̀ sẹ́ni tó fẹ́ sọ pé ẹ jẹ́ àtúnṣe. Ṣé ifá tá ń dà yìí, bàbá tó sọ pé ọmọ mi fẹ́ fẹ́ ìyàwó, ó bọ́mọ rẹ̀ dáfá, ó yan ìyàwó gidi fún, wọ́n bí sùn wọ́n bí wàlẹ̀, nǹkan ṣe dáadáa fún wọn. Bàbá náà kú tán, àwọn ọmọ rẹ̀ ò tiẹ̀ mọ́lé babaláwo, wọn ò tiẹ̀ dáfá kó tó yan ìpín wọn, wọn ò dáfá kó tó yan ìyàwó wọn, wọ́n gbégbékúgbé wálé, ìyẹn ta lé mọ́ wọn lórí, wàhálà ṣẹlẹ̀, oríṣiríṣi nǹkan dé. Àbí ọba tá a fi jẹ nítorí owó ọwọ́ rẹ̀, ta sì mọ̀ báwọn bàbá wa tí wọ́n kú gbà náà bí wọ́n ṣe ń ṣe. Ṣé ọba tá a jẹ tó ń fojú ìṣẹ̀ṣe gbolẹ̀ káàkiri, ọba tá a jẹ tí mu gbó tí mọtí nídìílé wa, ó lè jẹ́ jagunjagun ni wá. Ìdílé ọba náà bẹ́ẹ̀ o nídìílé wa o. Ṣùgbọ́n àwọn ìdílé ọba ilé ìlú tèmi kọ́ ní òbí wọn níbi tó wà. Àwọn bàbá tiẹ̀ ló máa pè é pé ṣé bá a ṣe fi lélẹ̀ fún ọ rè. Ilé tá a kọ́, ibi tá a sin àwọn ọba sí, ìwọ débẹ̀ ó sọ pé kò ṣeé ṣe mọ́, ó wú gbogbo wọn dànù. Tí wọn bá tiẹ̀ sọ fún wa pé ancestors are crying, ó yẹ káwa gan mọ̀ pé omi ẹkún rèé lójú ara ọ̀. Torí gbogbo àṣìṣe tó ń ṣẹlẹ̀ sí wa,
wọ́n jí ni gbé lọ́tún wọ́n jí ni gbé lósì àìsàn wá dé ẹ wà ń pé kó nílé gbélé onílé ò gbélé nígbà tó jẹ́ pé àwọn bàbá wa tí wọ́n ṣe kinní yìí tí wọ́n mú tó máa bọ ṣọ̀pọ̀nà tí wọ́n máa ṣe àtẹ̀fẹ́ túmọ̀ sí àwọn àtúnṣe tá à ń ṣe nípa lílo afẹ́fẹ́ tí àìsàn àjàkálẹ̀ àrùn bá bẹ̀rẹ̀ àwọn bàbá wa mọ àtẹ̀fẹ́ tí wọ́n máa ṣe tí wọ́n máa fẹ́ sójú ọjọ́ tó máa pa àwọn àjàkálẹ̀ àrùn yìí tó máa lé wọn wọgbó ó ti di pé a gbọ́dọ̀ gbàṣẹ lọ́dọ̀ kábíyèsí lọ́dọ̀ ọlọ́pàá ká tó gbé òrò jáde ó di pé a gbọ́dọ̀ tọwọ́ bọ̀wé láìsí ìjọba a lè ṣọdún egúngún ó ti di pé ibí ìníkégún dé ibí ìníkóró òde wọn ò gbọ́dọ̀ kọjá bíbá yìí ancestors are crying wọ́n sunkún wọ́n á sunkún kò sọ́gbọ́n wọ́n á sunkún àbí àwọn ọmọ tí ò tiẹ̀ mọ orúkọ bàbá wọn tẹ́ bá béèrè ọmọ oríkì ti jìnnà jù tẹ́ bá bi ọmọ mi pé kí lorúkọ what's the name of your grandfather á máa wò yín ni irú ọmọ yìí sì rè tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà 6 tó jẹ sẹ́yìn dárúkọ wọn yóò ṣẹnu belebele báyìí tí ó máa dárúkọ bàbá ń bàbá ṣùgbọ́n bàbá títí ẹ̀ wọn ò lè mọ̀ ẹlòmíì ò mọ orúkọ grandmother rẹ̀ àwọn ẹlòmíì a máa wá dáfá lọ́wọ́ wa tá béèrè pé kí lorúkọ ìyá yín o tí wọ́n sì máa sọ pé ẹ jẹ́ n béèrè lọ́wọ́ àbúrò mi ẹ jẹ́ n béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ n béèrè wọn ò lè wọn mọ̀ àbí níbi orúkọ ni ká tún lọ ẹni tá a sọ lábẹ̀kẹ́ tó lóun ò jábẹ̀kẹ́ mọ́ tó ní Ajára lòun fẹ́ máa jẹ́ ẹni tá a kọ ní tá a sọ ní Ọláńṣílé tó wá pé òun ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ tó ní Múfú lòun ó máa jẹ́ ta ni òun ẹ̀pá àtòkúta àti kọ́kọ́rọ́ kò sí tó ní ṣe nílẹ̀ wa ancestors are crying kò sọ́gbọ́n tá máa dá sí wọ́n máa sunkún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwa gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe àníjẹ́ ó sú wa ní a máa sọ fún àwọn èèyàn pé ohun tó yẹ kẹ́ ẹ ṣe rè kò di dandan kẹ́ ẹ lọ lé babaláwo ẹ mọ ara yín ẹlòmíì àrùn tí ń bá ṣe ó rò pé òun nìkan lòun ní àrùn yẹn ni kò mọ̀ pé inú ìdílé gan làrùn ti wá kò mọ̀ pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ márùn tí ó ṣẹ́kù tó wà wájú rẹ̀ àwọn náà ń bá dìse márùn wọ́n jọ ń bá fà ṣùgbọ́n wọn lè sọ fúnra wọn nígbà tó jẹ́ pé ayé ti di ṣe tèmi ṣe tiẹ̀ ó ti yàtọ̀ sí communal life táwọn bàbá wa ń gbé tẹ́lẹ̀ ó ti di pé bónílé kejì gan tó bá ní ẹgbà mí o ẹgbà mí o ẹgbà mí kálukú àtìlẹ̀kùn mọ́rí ni ó yàtọ̀ sí ìgbà tó jẹ́ pé ohun tó bá ti dé bá ojú ó ti dé bá imú ohun tó bá sì ṣe gbogbo abọ́yadé gbogbo ọlọ́ya mi ṣe òwe táwọn bàbá wa ń pa nìyẹn tí wọ́n fi sọ wípé gbogbo wa ìkànṣo ni wá ilé kan náà agboolé kí ni ìtumọ̀ agboolé ẹbí kan náà ìfẹ́ kan náà ó lè má jẹ ogún kan ògùn kan ló bí wọn ṣùgbọ́n wọ́n ti jọ tán agboolé kan náà láti wá agboolé kan náà láti wá ẹlòmíì tó bá sọ pé kí ni ìtumọ̀ family a máa sọ pé àwọn tí wọ́n relate pẹ̀lú ẹ̀jẹ̀ ni wọ́n pè ní family tí wọ́n fi ẹ̀jẹ̀ bára wọn tán bẹ́ẹ̀ kọ́ kò sì rí bẹ́ẹ̀ family ni ẹbí ni àwọn tí a jọ ń ṣe papọ̀ tí a jọ ń gbé papọ̀ tó o bá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà tó o bá lọ sí orílẹ̀-èdè Canada àbí ìlú míì tó bá lọ tó o bá ti rí ẹni tẹ́jọ́ ń sọ èdè yín ẹ ti jọ di family níbi bẹ́ẹ̀ wọn torí náà ẹbí kúrò ní ẹ̀jẹ̀ nìkan torí pé ọmọ mi ń bẹ bàbá mi ń jẹun ọmọ tó jẹ́ pé kì í ṣòun gangan ló bí pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ ṣùgbọ́n torí pé ó kọ níṣẹ́ tàbí ó gbà nímọ̀ràn kan ọmọ náà sì mú gẹ́gẹ́ bí olúwa rẹ̀ ó sì ń ṣe dáadáa fún un tọ́mọ yẹn máa ṣe fún ọmọ tóun bí fúnra rẹ̀ lè má ṣe ń tọ́ pinlẹ̀ bínú. báyìí ẹ ṣe ń gan mo dúpẹ́ lọ́wọ́ yín Yes sir. a mọ̀ yín gẹ́gẹ́ bí olórí ẹlẹ́sìn ìjọ adúláwọ̀ bẹ́ẹ̀ ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọ̀mọ̀wé bẹ́ẹ̀ babaláwo bẹ́ẹ̀ ẹ tún wá ń ṣe ìjọsìn bẹ́ẹ̀. ẹ jọ gẹ́gẹ́ bí èmi ṣe kọ́kọ́ fẹ́ béèrè bí mi ti máa ń bí ṣáwo oníṣẹ̀ṣe lẹ́sìn ni tẹ́yìn fi jí lórí ẹ̀sìn. kódà Ifá ní ìrí ara mọ̀ Ifá fún wọn nílùú àpékún sí bá aládùn ẹ̀wí la ó sìn ìrí ara mọ̀ Ifá la ó sìn ìrí ara mọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ìṣẹ̀ṣe nílé ẹ̀kọ́ gíga mo ṣe ìwádìí mo rí dájú pé mo ṣàwárí ìmọ̀ pé ẹ̀sìn àti the word religion wọ́n yàtọ̀ síra wọn
religion wọ́n gbé kalẹ̀ láti múni lẹ́rú, láti múni sìn. Ṣùgbọ́n ẹ̀sìn Ọ̀rúnmìlà gbé kalẹ̀ láti fi ṣe ìdúpẹ́, láti fi ṣe ìtọrọ, láti fi ṣe ìmọrírì àti láti fi yanjú ìṣòro. Ó túmọ̀ sí pé ìdí tá a fi gbé ẹ̀sìn kalẹ̀ ó yàtọ̀ sí ìdí tí a fi gbé religion kalẹ̀. Ṣùgbọ́n nítorí pé ìlú wa ti di ìlú tó jẹ́ pé tá a bá gbọ́ Gẹ̀ẹ́sì ọ̀ràn la dá, a ní ní ìlọsíwájú. Wọ́n ti jẹ́ kí ó di kànpá fún gbogbo wa láti gbédè Gẹ̀ẹ́sì. Ìdí nìyẹn tí a fi ń manage ẹ̀sìn tá a fi ń pè ní religion lédè Gẹ̀ẹ́sì. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé èṣù kìí ṣe Sátánì, bẹ́ẹ̀ ni àjẹ́ kìí ṣe witch, oṣó kìí ṣe wizard, egúngún kìí ṣe masquerade, Ṣàngó kìí ṣe god of thunder, bẹ́ẹ̀ òrìṣà ńlá ò kìí ṣe god of creation. Gbogbo àwọn èdè òyìnbó yìí ó ti bà nǹkan jẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí Ifá làálẹ̀, ká gbáríjọ ká sin ẹ̀dú, àwọ̀ agbásẹ̀jọ ni tẹ̀gà. Ifá ní mélé nìkan ṣé o, mélé nìkan dáyé jẹ, igba ènìyàn wọn ò tó kì í sìn, mélé nìkan ṣé o. Ó túmọ̀ sí pé a lè dá kí sìn. Ẹ̀sìn tẹ́ ń rí tá à ń ṣe báyìí, tá a ní ẹ máa wá sílé ìjúbà o, ẹ máa wá sílé ìjúbà o. Àwọn bàbá wa wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́, ṣùgbọ́n wọn ò gbé jáde síta gbangba. Ìdí ni wípé oníṣàngó ń ṣe tiẹ̀, ọlọ́ya ń ṣe tiẹ̀, ọlọ́ṣun ń ṣe tiẹ̀, oníṣàngó ń ṣe tiẹ̀, onífá ń ṣe tiẹ̀ nínú kọ̀rọ̀kọ́ndú yàrá wọn. Ẹnìkan ò sì dẹ́nìkan lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tẹ́sìn àtọ̀húnrìnwá dé tó wá ń kó wọn lọ́mọ lọ, tó jẹ́ pé oníṣàngó ti ń darapọ̀ mọ́ Kristẹni, ọlọ́ya ti ń darapọ̀ mọ́ Kristẹni, ohun tó sì ń bẹ nínú Ṣàngó, orin tó ń kọ ní ìdí Ṣàngó tó ń kọ ní ìdí Ọ̀ṣun náà ló ń padà kọ nínú ṣọ́ọ̀ṣì ọ̀hún. Náà lọ padà kọ nínú ṣọ́ọ̀ṣì ọ̀hún. Ẹ jẹ́ kọ́mọdé kó wá o, ẹ jẹ́ kọ́mọdé kó wá jòjòló, ọmọ kékeré jòjòló làwọn ọ̀rẹ́ Olódùmarè, ẹ jẹ́ kọ́mọdé kó wá. Orin Ifá ni. Ọ̀ṣẹ́màṣẹ́ ló sọ bẹ́ẹ̀. Ọ̀ṣẹ́màṣẹ́ kọ́rọ̀ má pọ̀ jù, dífá fọ́mọ tuntun tọ̀run bọ̀ wálé ayé, ẹ jẹ́ kọ́mọdé kó wá o, jòjòló ọmọ kékeré jòjòló àwọn ọ̀rẹ́ Olódùmarè, ẹ jẹ́ kọ́mọdé kó wá. Ifá ló wí bẹ́ẹ̀. Ṣùgbọ́n orin tí mò ń sọ ìwọ̀n ti ń kọ́ ṣọ́ọ̀ṣì o. Táwa bá wá máa kọ́ nínú ìsìn tí wá sìn, wọ́n á ní wọ́n ṣe bí Kristẹni ni, orin Mùsùlùmí ló ń kọ, orin Kristẹni ló ń kọ, tó dẹ̀ jẹ́ wípé àwa gangan la nìkan yìí o. Nígbà tó yìnbó ń bọ̀ kò máa múlù gangan dání, kò máa múlù bàtà dání, kò máa gbé ṣẹ̀kẹ̀rẹ̀ dání. Gbogbo àwọn ìlú yìí ó ní òrìṣà tó ní wọn, ó lórìṣà tó ní wọn, èèbó ò sì mú dání, tó túmọ̀ sí pé ẹ̀sìn nínú ẹ̀jẹ̀ wa ló wà. Awólàlú tó jẹ́ onímọ̀ nínú ẹ̀sìn ìbílẹ̀, òun náà ó sọ̀rọ̀ lé lórí.
ó ní kò sí ọgbọ́n tá a máa dá, kò sí agbára tá a lè ṣe, kò sí bí a ṣe lè ṣe bòlò tí ò ní rùngbẹ́, kò sí bí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ṣe lè ṣe tí kò ní sí ìtasánsan ẹ̀sìn ìṣẹ̀ṣe nínú tó bá ń ṣe. Tó túmọ̀ sí pé àwa gangan la ní ẹ̀sìn inú ọmọ Yorùbá ló wà, abínibí ni ẹ̀sìn fún ọmọ Yorùbá àti ìbọ. Ìdí nìyẹn tẹ́ fi máa rí pé nínú gbogbo ẹ̀sìn pátápátá ẹ̀sìn ìbílẹ̀ nìkan ni ò kóni lẹ́rú, ẹ̀sìn ìbílẹ̀ nìkan ni ò sọ pé tipátipá dandan ó gbọ́dọ̀ ṣẹ̀sìn, nítorí pé ìdí tá a fi gbé kalẹ̀ ó yàtọ̀ sí ìdí àwọn mìíràn tó fi gbé tiwọn kalẹ̀. Ìdí nìyẹn ẹ lè rí ìwé tó máa kó gbogbo fátán, kò ṣeé ṣe, nítorí pé báyìí la ṣe ń ṣe ńlẹ̀ wa, èèwọ̀ bòmíì ni ó fún gbogbo ayé láyè láti ṣe ẹ̀sìn ìbílẹ̀ wọn. Kódà ibi tó ṣe kíní dé, àwọn ẹran à ń bọ̀wọ̀ fún wọn. Ó ní ẹran tí ọdẹ máa pa tí ò gbọdọ̀ gbé délé, ó ní ìtọ́dẹ máa pa tí ò gbọdọ̀ wọ bàtà kó tó sùn tàbí kó tó yá, nítorí pé gbogbo ẹ̀ ló létò, ilé ayé létò. Àwọn Ọ̀rúnmìlà àtàwọn òrìṣà tó kù, ọ̀nà tá à ń gbà láti bọ̀wọ̀ fún wọn yàtọ̀ sí ká ṣe ìbọ. Ọ̀nà tá à ń gbà láti bọ̀wọ̀ fún wọn òun ní ẹ̀sìn. Èyí ló dáfá fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ẹ̀sìn ìbílẹ̀, tí wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì fúngbà pípẹ́ àbí tó ti lọ sí mọ́ọ̀sì fúngbà pípẹ́, tí wọ́n bá padà sí ẹ̀sìn ìbílẹ̀ tó bá tún wá rí pé àwa ń ṣẹ̀sìn wa, wọ́n á rí pé ṣé kìí ṣe ṣọ́ọ̀ṣì tí mo sá fún mo tún wá báyìí ni o tún fẹ́ padà sí. Ó yàtọ̀ o, nítorí pé bàbá ló lọ sìn ibi tó ti ń bọ̀, bàbá rẹ ló fẹ́ wá sìn báyìí. Síbẹ̀síbẹ̀ igba ènìyàn tó kì í sìn ní fásọ. Irú èmi sìn ẹ̀jẹ̀ ẹ̀sìn ṣíṣe ó ti wà nínú mi ti pẹ́, nítorí pé mo fojú winá ìbàjẹ́ àwọn ẹlẹ́sìn méjì tó kù. Láti ìgbà tí mo ti wà kékeré mi ni ẹlẹ́sìn méjì tó kù ti ń fi ìyà jẹ mí, nípa lílé ni, nípa wíwo ni pẹ̀lú ojú yẹpẹrẹ, nípa pé tipátipá dandan gbọ́dọ̀ darapọ̀ mọ́ wa. Tó o bá ṣe tiwa àbá ẹ ṣeré, tó o bá sì ṣe tiwa máa fẹnu bà ẹ jẹ́ kiri. Ẹ má dọ́dọ̀ rẹ o, ẹ má ṣe kíní kan kó máa pa oríṣiríṣi irọ́, kọ́ olùkọ́ tó jẹ́ pé ó jẹ́ kìrìsìtẹ́nì kó máa rò pé ò ní páàsì, ò lè wọlé kí ọwọ́ rẹ wọlé. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ ń tá a fojú wí náà ni. Ṣùgbọ́n nítorí pé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn tá a ti ní láti kékeré kò jẹ́ kẹ́rù bà mí. Torí náà ẹlẹ́sìn ìbílẹ̀ tó bá darapọ̀ mọ́ kìrìsìtẹ́nì àti mùsùlùmí, ẹ bèrè lọ́wọ́ rẹ̀ dáadáa ohun tójú rẹ̀ ti rí, yóò ti rí àkàlàkà bàbá àrùbá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ẹ̀sìn tó wà nínú mi, èmi náà sọ pé bẹ́ẹ̀ bá sọ pé Jésù yìí kú fún gbogbo aráyé, èmi ò sí lára àwọn tó kú fún wọn. Ìyàtọ̀ wà ń bẹ o. Ẹbọ rírú ojoojúmọ́ ni, ifá dídá gbogbo tá a sì ní nílẹ̀ wa ni àti ní tẹ́lẹ̀ kí wọ́n tẹ̀ tó sọ pé kọ́ tó mú wá. Ẹ ṣe gan bá mi. Yorùbá máa sọ pé wà lè sìn, kí ló dé tó ṣe sọ pé ìwà èèyàn lè sèèyàn yẹn bẹ́ẹ̀. Ìkejì ni wípé àwọn babaláwo ohun kan tó pa ọ́nà babaláwo, because àwọn sọ pé babaláwo wà wẹ́ẹ́ ká tẹ̀ wọ́n ní babaláwo tó sì ń lọ sí ilé tó ń lọ mọ́ṣáláṣí lọ kírun, tó ń lọ sí chọ́ọ̀chì lọ forí balẹ̀. Kí la fẹ́ pọ̀ ẹ̀ka kó méjì papọ̀ báyìí. Ṣé rí àkìkọ́fà kágọ̀ ọlọ́gbọ́n náà ní í ṣe babaláwo. Bí wọ́n bá pèèyàn ní ẹlẹ́sìn ìbílẹ̀, tẹ́ ẹ bá rí ní ṣọ́ọ̀ṣì, tẹ́ ẹ rí ní mọ́ṣáláṣí, kì í ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ o. Pàápàá òfin tó mú pé ó ti lọ bẹ́ẹ̀ kí lẹ́nujọ́ mẹ́ta yìí ń sìn inú ìjọ wa bẹ́ẹ̀ la wà, tí wòlíì kan ti mú invitation card wá bá wa nípò òun fẹ́ ṣèkórè ní church o. Ó sì mọ̀ pé inú ilé Ifá lòun wọ̀, a lè débẹ̀ o. Mo ṣe sọ làwọn olóyè ìjọ sọ pé a débẹ̀, a mú owó dání, a lọ ná owó náà. Ìyẹn à ń pè yẹn ní immunity, ìfọmọ ènìyàn ṣe. Torí pé wọ́n jẹ́ kìrìsìtẹ́nì ò sọ wọ́n di ọ̀tá wa, torí pé wọ́n jẹ́ mùsùlùmí ò sọ wọ́n di ọ̀tá wa. Ohun táwa rí lára wọn, ilẹ̀ sí ìbílẹ̀ ẹ̀jẹ̀ tí ń bẹ lára wọn yẹn
òun ní ìbọ̀wọ̀ tá a máa fún wọn nítorí pé wọ́n fẹ́ wọn kọ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n lọ sájò ní ó dẹ̀ di dandan kó padà wálé àwọn òde bẹ́ẹ̀ ṣùgbọ́n pé èèyàn ń lọ chọ́ọ̀chì lọ bá wọn ṣèjọsìn lọ mọ́ṣáláṣí lọ bá wọn kírun tó dẹ̀ pera ẹlẹ́sìn ìbílẹ̀ òòṣàrà wa o àfibíṣó lóore ní ọ òòṣàrà wa rárá so ẹni tó bá kẹ́kọ̀ọ́ ifá tó kẹ́kọ̀ọ́ òrìṣà dáadáa ohun tó ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò rẹ̀ kí ni wọ́n fẹ́ sọ fún ẹ bẹ́ẹ̀ ibi méjèèjì tó sì ní o fẹ́ lọ yìí tó o bá débẹ̀ wọ́n ò bu ẹ̀bọ̀ náà ni ẹ má ṣe bọ́ o ẹ má ṣe bọ́ o ẹ má ṣe kinní kan wọ́n ṣe kinní kan ìgbádà kan bẹ́ẹ̀ sì rí àmọ́ ibi tá a ti ríra wa. ilé mi méjì ilẹ̀kùn méjì ló wọ ọ́fíìsì mi níbí ọ̀tọ̀ làwọn tí ń gba wájú wọlé ọ̀tọ̀ làwọn tí ń gbẹ̀yìn wọlé bó ṣe jẹ́nu ẹja tẹ̀síwájú. ìwà lẹ̀sìn èèyàn bá mi. ìwà lẹ̀sìn òpó tó di ẹ̀sìn ìbílẹ̀ mú oníwà pẹ̀lẹ́ ìdí nìyẹn tó fi sọ pé ìwà lẹ̀sìn ó túmọ̀ sí pé òpó tó dì mú the only one pillar we have òun ni ìwà pẹ̀lẹ́ o tí o bá ní òpó yẹn o ò ní lè ran inú ẹ̀sìn ìbílẹ̀ òpó ìwà pẹ̀lẹ́ tá dẹ̀ sọ yìí bí ọ̀pá ló ṣe rí o gbọ́dọ̀ fi máa tilẹ̀ ni ṣé ẹ mọ̀ pé bí èèyàn bá ń fi ọ̀pá tilẹ̀ àti ṣubú máa le bí èèyàn bá ń fi ọ̀pá tilẹ̀ á rí ilẹ̀ ńlẹ̀ dáadáa á tẹ̀ jẹ́jẹ́ òun ni ọ̀pá tó so ẹ̀sìn ìbílẹ̀ mú ṣó ti yé èyí yàtọ̀ sí ẹ̀sìn méjì tó kù o torí bá a fẹ́ bá a kọ ẹ̀sìn méjì tó kù àwọn ló ń darí orílẹ̀-èdè yìí ṣùgbọ́n níbo lórílẹ̀-èdè yìí gbé wa dé sí ìgbà táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń darí ayé ńgbà náà amòbí tá ayé ṣe táńtó jalè bàbàtà ló jẹ́ pọmọlàkejì ẹ̀ ṣòwò kò sí ṣùgbọ́n ibi abáyé dé ibẹ̀ láyé jókòó sí inú èmi dùn pé mo jẹ́ oníṣẹ̀ṣe bí ìjọ wa ṣe pọ̀ tó yẹn púpọ̀ nínú àwọn tó wà níbẹ̀ àwọn tí wọ́n padà sínú ẹ̀sìn ìbílẹ̀ kódà àwọn tá a fi tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe láti ilẹ̀ tá a wà níbẹ̀ àjù ẹ̀ta oró ni wá bí òjú bíi méjì mẹ́ta ṣùgbọ́n àwọn tó kù bẹ́ẹ̀ bá a ṣe pọ̀ tó yẹn tẹ́ ẹ̀ ń rí nípa àpọ̀ yẹn àwọn tó padà sí inú ẹ̀sìn ìbílẹ̀ ló pọ̀ jù so a lè sọ wípé ipa tí ẹ̀sìn ń kó torí ayé ti da ayé ẹ̀sìn bẹ́ẹ̀ bá sọ pé ìṣẹ̀ṣe kì í ṣẹ̀sìn bí ìgbà pé à ń tanra wa jẹ ni ayì tún fẹ́ jẹ́ kó máa kó wa lọ́mọ lọ ni ṣùgbọ́n bí aráalé rẹ bá gba ilé ìjọsìn lọ ní ọjọ́ àìkú àbí ọjọ́ àbámẹ́ta tíwọ náà mọ́mọ́ rẹ tẹjọ lọ sí tíwọ náà mú wá sí ilé Ifá kò sí bọ́ àwọn ọmọ rẹ àtọ ọmọ kìrìsìtẹ́nì bá máa pàdé tó bá sọ tóun mú bọ̀ láti ṣọ́ọ̀ṣì ọmọ rẹ náà ó sọ tóun mú bọ̀ láti ilé Ifá ni tó bá lóun invite ẹ̀ lọ́jọ́ Sunday ìyẹn náà máa ní mi ò ráyè o èmi náà níbi tí mò ń lọ torí náà ẹni tó bá máa mọ̀ bọ yóò ṣe bí ọ̀bọ ni tá a bá fẹ́ gba ọmọ wa padà ohun tó ṣe tó fi kó àwọn ọmọ wa lọ yẹn òun náà láàṣẹ ìdẹ̀ ṣe bá àlọ́kọ lọ́wọ́ wọn àbá ìyá lọ́wọ́ wọn tí wá táwa tí bàbá wa ń ṣe nínú ilé yẹn lágbéjáde ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ sì ti lọ sí 100 ọdún tí a ti dá sílẹ̀ tí wọ́n ti dá sílẹ̀ tó ti ń ṣe ìjọ ọ̀sẹ̀ méjì ó ti lé ní 200 ọdún tó ti wà ń bẹ̀ tí wọ́n sì ń jí sí ṣáwá fẹ́ sọ pé ẹnìkan ló mú wá fún wa ni a ti ṣe Ifá ní amúrin ní tọ́nà yanran lórí aka Ifá fọ Ọ̀rúnmìlà wọ́n ní kí bàbá wa ṣàwo lóòkùn ẹ̀tọ́nà fáwo ríran ẹ̀dùn òṣàwò òkùnkùn Ọ̀rúnmìlà ti kan gbogbo ẹ̀ ó ti pin ó ti láàrin kò sí tẹ̀ ń wánu fátẹ́ẹ̀rì Olódùmarè àti ń sin Olódùmarè kan tó dé ohun tó yọ mí tí ò jẹ́ ń darapọ̀ mọ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí òun ni ẹ̀sìn ìṣẹ̀ṣe o torí mo jẹ́ ẹni tó gbónu mo dẹ̀ jẹ́ ẹni tó gbóyà kò sí ibi tí mi ti lè sọ̀rọ̀ kò sí nǹkan tí mi ò lè wọ́n ti wàhálà mi mo ti fojú winá wọ́n ti lé mi jáde nínú exam hall lecturer ti sọ fún mi pé mi ì lè pass exam lecturer ti sọ fún mi pé kí n lọ rí ta mọ́tò mi kí n lọ fi máa polówó mọ́ kí n máa fi polówó Jésù kiri bẹ́ẹ̀ ni nígbà náà mo pọ èṣù kìí ṣe Sátánì sẹ́yìn mọ́tò mi mò ń gbé kákàkiri ní lecturer yẹn rí mi tó ní ìwọ́pọ̀ èṣù kìí ṣe Sátánì sẹ́yìn mọ́tò ó dẹ̀ fẹ́ pàṣẹ kọ́ọ̀sì yìí ó jẹ́ lọ yá kúrò kó lọ lẹ Jésù mọ́
bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ sí mi. Kò sí ohun tójú wa ò tí ì rí. Ṣé táwọn ọmọ la fẹ́ sọ ni tí a máa sanwó school tí ọmọ ń jẹ́ Fákọ́ládé Fádámiláre tí tíṣà wọn máa pè ní Fádá wọn láre, àbí tí ó ń jẹ́ Fálọba Ìṣọ̀lá tí tíṣà ò ní lè pe Fálọba tó máa sọ pé Ìṣọ̀lá lòun máa pè. Tá a dé school ta ni do you know what you are talking about? Tí mò ń sanwó ribiribi léèwé yìí ló ń bá mi change orúkọ ọmọ tí mo táwọn babaláwo wà ńbẹ̀ tó wá sọ lórúkọ tó tá náwó tá nọ́ra ló wá bá mi pààrọ̀ orúkọ ẹ̀ tí mo wọ́ mọ́ wọn lọ́wọ́ nílé ìwé lọ́dún náà kí ó tó di pé wọ́n sí mẹ́dọ̀. Torí náà ara nǹkan táwọn ọmọ wa kojú nìyẹn, ara nǹkan táwa náà kojú. Ìgbà táwọn ọmọ yẹn délé wá sọ fún mi, mo ní láti bẹ̀ wọ́n nítorí pé mo ti rí ìrírí ẹ̀, mo mọ ìbànújẹ́ ọkàn tó máa wà ńbẹ̀ tó jẹ́ pé ìwọ ṣáà ló máa dojú sọ o lè sọ pé orí fọ́ ẹ ọmọ onífá ni orí ṣe máa fọ́ ẹ ṣọmọ onífá máa ń sìkì ni ṣọmọ ní ṣáà kì í ṣèyàn ṣe ẹ wá bù náà ni ṣáà kì í ṣèyàn ni tàbí ká sọ pé máa bá ẹjà kọ́ sáré máa sọ pé ọmọ babaláwo ni o má súnmọ́ o má ṣe kíní kan. Gbogbo àwọn nǹkan yẹn ohun tí a ti kojú ni, ṣùgbọ́n àsìkò ti tó, àsìkò sì ti dé láti sọ wípé kò sóhun tó jọ mọ́. Ṣé kan bá mi àdúpẹ́ pàpẹ́ nípa ẹ sì jẹ́ wa ní àkótán báyìí abala ṣe rẹ̀ mọ́ra yín la wà, èyí la máa ń pè ní mo mọ́ra mi, èmi mọ́ra mi o, mi mọ̀ bóyá èyí mọ́ra mi bá mi jẹ́ ká mọ ẹ̀yìn. Èmi ni Táílolú Èjì aláìṣòfò wíníwíní lójú orúkọ ìjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀, ọkàn bá bí ìdílé wọlé tọ̀ mí onínúure ni máa ń bẹ́dùn. Àfijú ọmọ tí ń gbà fúnlẹ̀ ìyá tí ń gbà dọ̀bálẹ̀ bàbá tó bí wọn lọ́mọ. Èmi lọ́mọ ìṣara fọ́dún támúdì, ogun má jàlú ojúmọ́ kì í mọ́, wọ́n jà àṣàrà má kú ọ̀la àfi tí wọ́n bá ń lọ lọ́wọ́. Èmi lọ́mọ awírígbọ́lá ó dúró gbọ̀fà bó ògiri gbígbẹ, ilé wa ló ti ń wò ṣeré, ilé wa ló ti ń wò ṣe orin ọdẹ ní kíkọ. Èmi lọ́mọ Ìjẹ̀bú Òdòrò ọmọ mẹ́rin mi ṣọ̀yẹ̀ lẹ́yìn Ìjẹ̀bú ò máa gbọ̀n, bàbá mi fi bíṣu rẹ̀ yẹ́ ẹ̀bẹ̀ jẹ, ọmọ wárí máa kun ọwárí máa kun tàkárígbò. Èmi lẹ́sà ògbín ará ògbójò bá jí dé ọmọ adélé ti tètè jojo lẹ́yìn fi ń wẹ̀ lẹ́sà ògbín ilé tó bá dòwúrọ̀ kùtù ṣé mo lérò mi wẹ̀ lọ́dọ̀ ẹ̀yin àwa lọ́mọ èjì ò jẹ́ kí iná jà sàbẹ̀ èjì wọ̀rọ̀ jẹ́ kí iná jà bògùn àtòjì àtòdòkò jẹ́ kí iná jà bògùn dalẹ̀ látijọ́ tí ìyá olóògbé ti kú mi ò rọ́bẹ̀ jẹ egungun ẹran ni wọ́n fi mi jẹ pèsè dèmi wọ́n yà lọ́fà pèsè jèmi yóò yà lóògbín ilé tó bá di lálẹ́ ìwò tó gbójú ni wọ́n máa ń mú kaná dé ní ọládùnmọ́mọ́ ará ògbójò eégún di mẹ́fà lóògbín ilé kí ló ṣe tóbìnrin ò máa wò pàpà ló di mẹ́fà nígbàlẹ̀ kí ló ṣe tóbìnrin ò máa wo ẹ̀wù aṣọ egúngún bó ṣe lù kání lára bí àjèrè kì í ṣe pé obìnrin ò gbọ́dọ̀ máa wo ìgbàlẹ̀ lóbìnrin ò gbọ́dọ̀ wọ̀ obìnrin tó bá wọ̀ gbàlẹ̀ ìyẹn ti gbọ́jọ́ kulẹ̀ ṣáni a kì í fọkọ́ ro gbàlẹ̀ béèyàn bá fọkọ́ ro ìgbàlẹ̀ ó ti ṣá bàbá ẹ̀ lọ́kọ́ mo lè mi ò ní fọ ọkàn kan orí bàbá mi èmi lákì fákàn òdodo ẹ̀bọ̀ra ọmọ tí ń gbórí afẹ́fẹ́ ta pa ṣe bẹ̀rẹ̀ tí aya wọn jáfàyà lulẹ̀ gbé èmi lẹ jẹ àti ẹ̀mí Ọ̀rúnmìlà tí ó ṣe fìjà lọ ìpadàbọ̀ agbọ́nirìgúnrì tí ó ṣe dìgbò ó dọjọ́ mi ọjọ́ rí. wọ́n mi ẹ ṣe o àìpẹ́ ọmọ ayé lóòótọ́ èyí ni fún àwọn nǹkan tó mọ́ra wọn nǹkan tó máa bá mi sọ fún wọn rèé ẹ bá mi gbà wọn nímọ̀ràn tí wọ́n mọ́ra wọn délébílé ẹ lè bá mi wúwe fún gbogbo èèyàn pátá gbójú tó ń wòyàn àti àwọn olólùfẹ́ ilé-iṣẹ́ Ìfanijìgì TV. mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi mo ṣe ní ìwúre ń pé ire lójú owó rí ire láàmà rí o Ifá ní ó ṣẹ́ká ó gbalẹ̀ alára orí ìnàká ó gbòkè jèrò Ifá fojú ọlọ́jà Ifá fi ti ọlọ́jà ẹbọ làwọn oníkan máa mú ṣe ojú ọlọ́jà rí rere kàṣà rí rere ojú ọlọ́jà rí rere etí ọlọ́jà gbọ́ rere kàṣà gbọ́ rere o etí ọlọ́jà gbọ́ rere ojú wo máa rí rere etí wa náà á sì máa gbọ́ rere mo dẹ̀ ṣe mo gba gbogbo àwa tí a bá mọra wa délé ni pé ká lọ gbìyànjú ká padà sí orísun wa ká má jẹ́ kí odò wa kó gbàgbé lé ẹ má jẹ́ kí ọ̀gbàrá wa kó fòkòtò dá nítorí wípé ilé báyìí ńlá bọ̀ sí mi kò bí èèyàn bá téèyàn bá gbàgbé ilé ó ṣàkóyàkọ́ ni o ká má bàa wá ṣàkóyàkọ́ ẹ jẹ́ ká lọ mọ orírun wa ká mọ̀ nípa ara wa dáadáa oríkì tá à ń jẹ́ orúkọ tá à ń jẹ́ orúkọ bàbá orúkọ ìyá orúkọ bàbá orúkọ ìyá orúkọ àwọn tó dá ẹbí sílẹ̀ ìlú yín agbègbè yín kí ni wọ́n ṣe ń bẹ̀
gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ gbọ́dọ̀ mọ̀. Ẹlòmíì ṣiṣẹ́ oníṣẹ́ kò mọ̀ pé iṣẹ́ tó ń ṣe nídìílé ẹ̀ ló yẹ kó padà sí. Bóyá igi lọ́tà ń bẹ o, bóyá tó bá jẹ́ pé igi lọ́tà ń bẹ tó ń ta igi tó ń so, ó lè jẹ́ sọ́ọ̀mì ni wọ́n máa ṣe. Bó jẹ́ ẹni tí wọ́n kọrin nídìílé ẹ̀ ni, ó lè jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n máa ṣe. Bó jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú ọba ni, ó lè jẹ́ mass communication lòun máa ṣe. Torí náà ẹ jẹ́ ká padà sílé, ká padà sórí ìrìn wa, ká lọ wo ohun tó ń ṣe ń bẹ̀. Irú àìsàn gan ló ń bá wọn fínra ń bẹ̀, ká wà fúnra wa. Tá àti ní àìsàn yẹn nídìílé, ká lè bá mọ̀ bí a ṣe máa ta àlàbò ara wa, káwa náà má bàa ṣe kíni ikú tó pẹlẹ́dìyẹ, kó má bàa ṣe kíni, kó má bàa ṣe pé pa eléwúrẹ́. La fi pariwo tuntun pé ẹ jẹ́ ká mọ̀ nípa ara wa, ẹ jẹ́ ká mọ̀ ìdílé, ẹ jẹ́ ká mọ̀ ìlú tí a ti wá, kí ilé ayé wa kó lè bàa gúnrégé, kí nǹkan má bàa máa bá wa lójijì. Torí pé kí nǹkan báyàn lójijì kì í ṣe ohun tó dáa. Ó máa ń dáyàn padà sẹ́yìn ní ìrìn àjò tó yẹ ká fi ọjọ́ kan rìn. Àṣé nìwò ni pé Olódùmarè ò ní já fi ọdún márùn-ún rìn. Àríwó Ifá ní ọ̀rọ̀ mi dayọ̀, àwa gbogbo ló Ifá bá gbogbo. Wọ́n ní ká gbogbo rúbọ kọ́rọ̀ ẹ lè dayọ̀. Ǹjẹ́ ọ̀rọ̀ mi díjó, ọ̀rọ̀ mi màmá dayọ̀. Ifá lọ́rọ̀ gbogbo wa adayọ̀ sówó. Orúkọ mi ò yí padà, Awúṣọlá Táíwò Fátòsìn tí gbogbo ènìyàn mọ̀ sí Akífákọ̀ọ́ lórí ìlà Màríò. Ẹ ṣé gan bá mi.